ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much. Kú dédé àsìkò yìí o ẹ̀yin aráalé ọ̀rọ̀ kan ló máa ṣẹlẹ̀ tó ń já ràn-ìràn tó jẹ́ wípé ó ń gbóná fẹ̀lifẹ̀li lọ́wọ́ báyìí òun la ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa o. Ní orí ẹ̀rọ ayélujára ni ọ̀rọ̀ yìí ti ń já ràn-ìràn tó lè jẹ́ wípé ó ti dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ láàárín àwọn aráàlú pẹ̀lú àwọn tí wọn ò gbé nílùú. Nínú fọ́nrán kan ni a ti rí i pé ẹnìkan tí wọ́n ní orúkọ rẹ̀ ń jẹ́ Ọba Kábíyèsí Adéwálé Ògúnjọbí Abdulsemiu Olórílé ti Orile Ifo níbi tí ó ti dá arákùnrin kan kúnlẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè ràbàǹdẹ̀ fún un. Nínú fọ́nrán yìí náà ni ó ti ṣe àfojúhàn sí àwọn ènìyàn níbi tí arákùnrin kan ti gbé ìgbárùn fún odidi baálé ilé tó kúnlẹ̀ o. Èpè tí ọba yìí ń ṣẹ́ èpè yìí mà ti pọ̀ ju nǹkan tí a lè fi ẹnu sọ lọ. Ṣùgbọ́n látàrí bó jẹ́ wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pín fọ́nrán ìkiri gbogbo orí ẹ̀rọ ayélujára. Ó mà kún àwọn tó yẹ kó kàn lára. Àbájáde ọ̀rọ̀ ọ̀hún wá rèé. Wọ́n ní wípé ẹnìkan tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n ní ó ti sọ ọ́ di mímọ̀ o wípé kí wọ́n lọ rèé jáwé gbélé ẹ̀ fún ọba Abdulsemiu Adéwálé Ògúnjọbí Olórílé ti Orile Ifo. Wọ́n ní kí wọ́n rọ bàbá yìí lóyè fún oṣù 6 o torí wípé ìwà tí bàbá yìí wù kì í ṣe ìwà tí ó yẹ kí wọ́n ká mọ́ aráàlú lọ́wọ́ á ń bọ̀sibọ́sí odindi ọba. Ara àwọn nǹkan tí wọ́n sọ wípé ọba yìí ṣe rèé o. Wọ́n ní pé ọba yìí wu ìwà tó dojú ti ìgbìmọ̀pọ̀ àwọn ọba lọ́ba pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ baálẹ̀. Wọ́n ní pé ẹnìkan tí ó jẹ́ mínísítà tí ó jẹ́ honourable commissioner ìyún Ministry of Local Government and Chieftaincy Affairs wọ́n ní báyìí náà ti dá sí i. Òun ló mú kí wọ́n wò wípé ìwà burúkú lẹ́wù yìí. Wọ́n sì ní wípé tí ìpín bá ń ṣe tí ojú bá ń ṣe ìpín ẹnu mi àgò wọ́n ní tí ojú bá ń ṣe ìpín a máa ń yọ àwa fi hàn ojú ni. Wọ́n sì ní wípé ẹni burú mọ̀ ṣùgbọ́n ẹni tó máa sọ fún un ló ń wà o. Àwọn kan ní wípé ìwà tí ọba yìí wù yìí kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ẹ̀kejì bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́ẹ̀kẹta tí ọba Abdulsemiu yóò wúrú wà yìí rèé. Ṣùgbọ́n wọ́n ní wípé ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ ẹyọ kan ṣo báyìí òun ni tẹ́ni ní o. Ọ̀rọ̀ ọ̀hún ti di tọ́rọ́ fọ́n ká ní orí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lu ọba yìí wípé àbíyamọ sì níyín lẹ́ ń wo irú wà báyìí fún odidi géńdé Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ní wípé wọ́n ká mọ́ ọba lẹ́nu tó ń tẹnumọ́ ni wípé ọ̀dàlẹ̀ ni ẹ́. Wọ́n kò mọ pàtó ohun tí arákùnrin ọ̀hún ṣe fún ọba tó fi ń pè é lọ́dàlẹ̀ o. Ṣùgbọ́n lábẹ́ àkóso bí ìbá àtilẹ̀ wù kó rí àwọn èèyàn ní wípé gẹ́gẹ́ bí ọba ìlú tó tún jẹ́ olórí ìlú àwòkọ́ṣe rere ló máa yẹ kí bàbá yìí jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ aráàlú dípò èpè ràbàǹdẹ̀ pẹ̀lú àwọn ìwà kò bá kùngbé tí wọ́n ní pé bàbá yìí wù àwọn ìwà tí kò yẹ kí wọ́n ká mọ́ ọmọ bíntín lọ́wọ́ tí wọ́n ní wípé ọba ń wù o. Wọ́n ní wọ́n ti sọ fún ọba Abdulsemiu wípé kó fi orí àpèrè ilẹ̀ fún odindi oṣù 6 gbáko tí àwọn olóyìnbó ń pè ní 6 months. Wọ́n ní láàárín àsìkò tí wọ́n fi fún bàbá yìí ní suspension yìí òun ni àwọn ò fi tanná wá ìdí ọ̀rọ̀ ọ̀hún kí àwọn bá lè mọ ohun tó ṣẹlẹ̀ gangan tí ọba Abdulsemiu Adéwálé Ògúnjọbí Olórílé ti Orile Ifo torí lọ́bẹ̀ tó fi wà rú ọwọ́ o. Ìdí òní dì wá ẹ̀fún òní fún wa.
àwa tún ń lọ fún ti sáà yìí ná. Ẹ pàdé wa tó bá tún di ìgbà mìíràn bí a ṣe tún máa mú àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ ní gbogbo jákèjádò àgbáńlá ayé wa fún yín. Ẹ tẹ subscribe button kí ẹ bá lè follow wa ní pété tí a bá ti ju fídíò lẹ̀ kí ẹ bá lè máa rí wò pàápàá. Àwa ń lọ fún ti sáà yìí ná o, a ò ní lọ ìlọ ẹja tó lọ tí ò dálẹ̀ omi, bẹ́ẹ̀ la ní lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálẹ̀ odò. Ó dìgbà kan fún ti sáà yìí ná, ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.